ó ti wá dìjà báyìí bàbá àti gẹ́gẹ́ ní ṣètánì tí wọ́n sọ Mọ̀lánà Mùdírù Mẹ́kàsí sọ̀rọ̀ àdó àwọn bọ́sẹ̀lì tẹ̀fsírì wọ́n ń búra wọ́n fi Kùránì wọ́n fi ń ṣépè ipa wọn ò mọ̀ sí tó ṣe Mùdírù ṣe gbẹ́bí wọn nù tó lélẹ́rí ibú ni ọ́ ṣé tí wọ́n béèrè lọ́wọ́ wọn nù tó sọ ọmọ kéwú tó fi ẹnu rẹ̀ tó fi ṣá Sheikh Adam tó ní Sheikh Adam tó ní ojú ìyá rẹ̀ ni wọ́n fi ṣe ilẹ̀ àmù fún ó ní igi kan bẹ nínú ọgbà Americas ẹ lọ lè gé igi náà ẹ̀rí pé tẹ́ bá gé Americas yóò tù ẹ̀yin tẹ́ bá ní ọgbọ́n lérí tẹ́ ní làákàyè dáadáa ẹ farabalẹ̀ jókòó kẹrù ọ̀rọ̀ kí ni nǹkan tí ń tíra àti sọ níbẹ̀ kódà ó bá ọ̀rọ̀ Mùdírù débi wípé ń sọ fún ọ wípé ó kọ́ lọ́n bẹ tán máa fi yí kádàrá padà wàláhì mo fọlọ́ mo fi búra ó sọ̀rọ̀ àtà fún Mùdírù ó fẹ́ yí kádàrá Mùdírù padà sáìdá èwo nínú àgbàlagbà nínú ìlú tá wà mẹ́ tí bàbá yóò fi ẹnu bá ayé rẹ̀ jẹ́ ìtàn ọ̀rọ̀ wọn sì máa pa àwa ti mọ̀ tipẹ́tipẹ́ mo fi Al-Qur'anil Azim mo fi búra tipẹ́tipẹ́ lèmi ti mọ̀ wọ́n máa ń hun ìtàn tó máa fi bá ayé wọn jẹ́ ni wallahi tallahi gbogbo àwọn tó bá ayé wọn jẹ́ wọ́n hun ìtàn ni èyí tí wọ́n sọ lérí afáàbò èrù búba rẹ̀ wọ́n hun tàn ni ìtàn rọ́ wọ́n ní Sheikh Adam ti ma bí ó ṣe padà rí lẹ́yìn òun in ló fà á níjọ́ tí Sheikh Adam kó gbọ́ àwọn akéwòjọ́ tí ń bà wọ́n lọ́wọ́ nígbà tó dérí afáàbò Ìbàdàn Sheikh Adam káwọ́rọ̀ ní sí Adamu bà lọ́wọ́ jọ náà wọ́n sì hun ni mọ̀kútárà hun ni gbogbo ọgbà tán sọ yìí ayé fàánlẹ́tẹ̀ tutọ́ làfà yín lò fún àwọn gidi gan kú tí ma kókí tá tó bẹ̀ kó sọ̀rọ̀ ṣe báwọn ẹ̀yẹ rẹ̀ ti lu ìkan nínú àwọn àfà tó kọ́ kéwúrí ìtàn yóò pamọ́ ìwé lérí burúkú tó ń gbíjà fà yìí lè béèrè yìí pé kí ni wọ́n fà náà wọn sí à ń bá yín bo nǹkan múra kankan ìwọ ń sọ fẹ́mi yìí pé tẹ́yìn bá kọ́ ọ́ bọ̀ yóò jìwọ́ fún tani ó jìwọ́ fún ń sọ fún yín wípé àkíyèsí ilẹ̀ mi ń pẹ bàbá yín sí kí wọ́n kíyè sára ìwọ́n sọ fẹ́mi pé alábòsí lèmi ṣé ẹ̀wù tí bàbá yóò dá kí wọ́n fún ni wallahi bàbá yóò dá mo fà lùkúrá ní mo fi sẹ́ mo fi Ọlọ́run mo fi búra kò dá ní kọ̀kọ̀ kò dá gbangba èyí tó fi bá yí agbáde jẹ́ mo wà ń bẹ̀ ní àwọn ìkẹ́kọ̀ọ́ tí ń sọ fún yìí ohun tàn náà ni irọ́ sì ni nígbàtí èyàn wà lóde ọlọ́kọ́ fọ̀nù kẹ́ bàbá náà mẹ́mẹ́ ìwọ́n kí àwọn àgbàlagbà kíṣẹ́ òkíní ó wá dérí bàbá yìí ó ní akí mùkádàmù wa Abubakar ó lẹ́yìn èèyàn ẹ mẹ́jọ yà yín lẹ́nu pàpẹ̀ wọn mùkádàmù ohun èdí ṣéhù ni toríjọ́ tí wọ́n wé láwà ní sèkú hà fún wọn àwọn mẹ́ta ló yẹ kán wé ládírá èyàn méjì ló wá nú àwọn mẹ́ta tó yẹ ká wé ẹnìkan wá inú òjé ká wé ìjọ náà torí náà wé tí wé dìsìn ẹwọ́rọ́ ọkùn ìtàn irọ́ ó fi báyé bàbá bàbá jẹ́ tààlẹ̀ nìkan tán à ń sọ nǹkan fún yín mo ń sọ fún ọ wípé èmi ò tí ja àkíyèsí tí ń pe bàbá yín sí ni kó tẹ̀lé kí sì àkíyèsí tí ń pe sí nǹkan méjì ní pèsè àkíyèsí nǹkan àkọ́kọ́ mo ní kó lọ lè mọ̀ wípé èyí tí ń ṣẹlẹ̀ sí lọ́wọ́ yìí kó lọ lè mọ̀ pẹ́ sàn ni kó lè mọ̀ pẹ́ sàn ni tó bá wá mọ̀ pẹ́ sàn ni kò wá sí tó gbọdọ̀ máa ṣe kó máa ṣe sígìfà nǹkan àkọ́kọ́ nù ìkẹ́lẹ̀ kejì òun ni pé àsìkò yìí kó gbọ́ kó ṣe bí ìgbà tó ń wò gbọ́ kó rí kó ṣe bí ìgbà tó ń wò rí àkíyèsí tí ń pè sínú tó bá mú àkíyèsí náà lónìí kò bá wúlò fún púpọ̀ tàkàfífò bá bá ní tó fẹ́ ṣẹlẹ̀ sí má jẹ́ tọ́ kò lè bọ́mẹ̀ o òdodo ọ̀rọ̀ lọ́gbọ̀n gbogbo létà bá fi tọ́mọ ìrì ní máa wò Nuru Faidọ̀ mẹ́mẹ́ ṣe Nuru Faidọ̀ ó bá yẹ bàbá yìí náà jẹ́ ó pè wọn láfọ́jú ó ní bẹ́yàn bá sì fọ́jú láyé tó bá díjọ́ gbẹ̀rẹ̀ kí a máa fọ́jú náà ní ó jẹ́ láwọn bàbá tí wọ́n fáyé wọn sí nǹkan tó tayọ tọ́lọ́run tàbí sí wọ́n fáyé wọn sí nǹkan mí tó tayọ tọ́lọ́run afáyé ò ní tàn rí kí ló dá lára afáyé wallahi summa billah afáyé ò dánú lé bèlè ìta síta ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́ nínú lé wọn bí wọ́n rẹ̀ kásọ̀rọ̀ jáde ní fídíò ìrìnrà kò sáyè fún mi ní ìbá pílẹ̀ fídíò yìí délẹ̀ torí ẹlẹ́ni burúkú ọmọ yìí torí yóò sọ́fò dáúdàdú ó sọ́fò dáúdàdú ọ́ sí òfò kò sọ́gbẹ́tọ̀ fẹ́ dá ó padà bá ọ̀rọ̀ débì kan
Maulana Sheikh Muhammad Basir bóni Adam Abdullahi Ilori ó pe Sheikh Basiru ó pe ní dẹ̀rẹ̀ ó pe ní amukọ mẹ́kọ̀ọ́ ó ní wọ́n pè sí interfiosi wọ́n sọ̀rọ̀ bí dẹ̀dẹ̀rẹ̀ wọ́n bí pé kí ló dáyò ṣiṣẹ́ mẹ́ka wá ní kí làwọn tó fẹ́ máa ṣiṣẹ́ mẹ́ka sí nígbà tẹ́nìkan tí ó ní ẹwọ́ dẹ̀dẹ̀rẹ̀ la ilaha illallah ibi tó ti mọ̀ pé lérí bú bàbá yín ibi tó ti mọ̀ kọ́ sẹ́rú fídíò yìí kọ́dà gẹ́gẹ́ bí rọ́tọ̀ ọmọ apapí òní nọ́mbà rẹ lọ lẹ́yìn tó gbẹ́ tó ti dá mítìnì lẹ́yìn tí ní campus lẹ́yìn tẹ́ẹ̀jọ́ ń tẹ̀lé ẹ̀yìn áṣíkì yahoo tẹ́ ń tẹ̀lé ṣẹ̀kí yù ẹ̀ ń sọ fún yín pé èyí ti jà ẹrù pé rọ́ọ̀nì pa ni adú ọmọ mẹ́ni tán pè ní máa ń fàlùtì ni tọ́ bá mọ̀ mí ọ̀ ní díà mi ana la akhafu sharrakum olódó lọ́gbọ́n la akhafukum wala akhafu sharrakum èrò pọ̀ mẹ́ni tán pè ní máa ń fàlùtì kọ́mọ̀ wà bọ́ sọ̀rọ̀ rí láyé pẹ̀lú fídíò tó ṣe tó bú ọmọ Sheikh Adamu yìí ó yẹ kó dì sónú ẹ̀ àmọ́ bí dhalika ta'lam anna ash-shakiyya huwa alladhi kana lakum ra'isan gbogbo lélẹ́ yìí láyà ni kò kàn ó bú bàbá má fowó radé ó bá yẹ wọn jẹ́ ó bú àfá ńlá bàbá wòlíì tẹ́tù fọlọ́pàá mú wọn gbogbo tí ń sọ fún ọ yìí kìí ṣe tàtàpá fún mi gbogbo tí ń sọ fún ọ yìí kìí ṣe tàtàpá fún mi àwa ń wí ìwọ wá ń sọ yí pé ká mú evidence àdúwá a kò ní dáa fún ọ ní ṣe ríire pẹ̀lú tọ́wù ká mú evidence àdúwá ọ̀rọ̀ àdó pamọ́ mo fi Ọlọ́run mo fi búra àfáàyín lo àdó wallahi àfáàyín lo àdó ọwọ́ ń pariwo àfá àpàtírà sáfà àpàtírà nìkan ló wà mẹ́gbà tó lè bèèrè àdó padà ní sáfà àpàtírà nìkan ló wà mẹ́rin a ní la ilaha illallah ọ ti fẹ́ fi ẹ̀sìn àfààyàn àsáyé níwèé lérí burúkú ọmọ yìí tó bá pàfà àyín náà dáa ni ó yẹ kó ti kì ọ́ ń lọ láti jọ yìí pé má fà lú tí ma ń pa kéèsì mi ọwá fi jojoojúmọ́ jáde sí ọwá fi jojoojúmọ́ bóde káwa máa mú evidence àdó wá sáfà yín jiyàn àdó ni láti 2022 títí dòní sí àfà yín fi ẹnu kan ọ̀rọ̀ àdó mo fi sí lápò ìfi sí lápò sójáde lẹ́nu àfà yín dòní ìgbò sì já sí pé òpè ní ọ ní ọpọlọ tí ma rò nǹkan papọ̀ àsùkútù fi wájú ìrìnkàlá àrídọ̀ lébèrè lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n in tó bá yẹ kéèyàn sọ sí in tó yẹ kéèyàn sọ̀rọ̀ mẹ́ bọ́ọ̀ bẹ́ẹ̀ ti rí ń tọ̀hún tó dákẹ́ kọ́ ti mọ̀ pé bí nǹkan ò ti rí nù bí nǹkan ò ti rí nù ọwá sọ pé kíní kan sẹ́yìn ó ní evidence àdó lápọ̀ ẹni evidence àdó lọ́dọ̀ ẹni ti mú jáde gẹ́gẹ́ bí ẹ̀yin ti mú mọ̀ ṣé àwa lámú evidence jáde ni àbí ẹni tí wọ́n ló fàdó síyàn lápò ní ó jáde ní ó wà búra ní ó ṣe pé òun ò fàdó síyàn lápò tí ọpọlọ tiẹ̀ tó bá yóò rò kí ọpọlọ gbogbo ayé yóò rò Mọ̀lánà Mùdírù Mẹ́kà sí sọ̀rọ̀ àdó àwọn bọ́sẹ̀lì tẹ̀fsírì wọ́n ń búra wọ́n fi Kùránì wọ́n fi ń ṣe pé ipa wọn ò mọ̀ sí tó ṣe Mùdírù ṣe pẹ́ bí wọ́n nù tó lé lẹ́rí ibú ni ọ́ ṣe tí wọ́n bèèrè lọ́wọ́ wọn nù ṣe tàbí wọn nù ṣe tàníkà wínú àti pé gan ìwọ́ta tọ́ ní ká máa mú evidence àdó wá níjọ́ tí àwọn ń tú àṣírí Sheikh Muyideen Ajadi Bello nǹkan mẹ́rin ni wọ́n kà fún bàbá náà nǹkan mẹ́rin náà kà fún bàbá náà ṣé wọ́n mú evidence wá lérí tí wọ́n kà fẹ́ ní ẹlẹ́ni ẹni tọ̀wọ́ òní kò sọ̀rọ̀ tó fi lè bọ́lọ̀ kò fẹ́ sí tó fi lè bọ́lọ̀ ó fi ilẹ̀ fọ́lọ̀ ni ọwá lẹ́sùn oníké ṣe bọ́rọ̀ àdúrà wá sọ àti kódẹ̀ yìí tí ń jẹ́ nǹkan méjì nǹkan mẹ́rin lòun kà sí bàbá yìí lọ́rùn àkọ́kọ́ nínú tó ká ó ní sẹ́rẹ́ sí bàbá yìí máa mí kó tó jáde nílé kó jáde kó sọ̀rọ̀ sẹ́rẹ́ náà bó ló ti rí sẹ́rẹ́ àwa sọ̀rọ̀ àdó sọ pé bàdó tí ma ní sẹ́rẹ́ òun tóbi ni ẹ̀gbọ́n sẹ́rẹ́ tó jẹ́ bàdó ẹni nínú tó kà fún bàbá yìí ó ní àgbo tí bàbá yìí máa lọ lè wẹ̀ níbi kan bóyá tàbí nǹkan kó jáde kó sọ fáyé ó ní kí ní máa lọ lè sọ kí ní lè máa ṣe lóṣogbo
kó sọ fáyé kí ni máa ẹlẹ́kẹrin kí ni máa lè ṣe ní irẹ́ máa bí kí náà kó kọlù ó ní kó jáde kó sọ fáyé so evidence tó mú wá fún mẹ́rẹ̀ ẹni tó ká fájà níbẹ̀ lóyìí so evidence àwa wá lẹ́lẹ́rì fáládòdì torí àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ kìí sì ṣe èèyàn kan afápàtíra ilẹ̀ ń dákọ̀ sábàpàtíra nìkan ló wà mẹ́ mo béèrè ní afápàtíra nìkan sáwọn ni wọ́n wà mẹ́ nígbà tó lọ lè béèrè àdó padà afápàtíra nìkan kọ́ lákín kọ́ dé àmàkọ́mọ jólèmọ̀ àbòsí ti fọ́ ojú yín àbòsí ó ti fọ́ yín lójú kìí sì ṣe torí kankan torí ìtẹ́kì bọ̀nù Gàfárì tóhun tí èyí tí ẹ mẹ́sẹ̀ rí ó dágò ẹjẹ́ bí Gàfárì àwọn èèyàn Gàfárì tẹ́yìn rẹ̀ mẹ́sẹ̀ rí àwọn tí mò ń tẹ́ kójọ náà ní tó wá ń kà wọ́n òun àti Sheikh Abdul Gafar Gàfárì yóò kó parí lé kéwà ànílé kéwà èrò ọmọ ẹni tí mo mọ̀ ẹni tó bá mọ̀ bí tán pèlè ọmọ lé gálọ́ jọfà ilé kéwà tí Gàfárì lọ́nà kéwò sí yé kọ̀dìrí àwọn sì ń ṣe tẹ́tẹ̀ láfà àwọn kí mo mà fà wọn mùkádàmù la máa ń pè wọn mo mà fà wọn tọ́lá àjọ máa ń ṣe prógámù bí àdáni láfà wọn àwọn Gàfárì ní wọ́n ń ká láwọn tí mú ẹ̀ ẹ̀rí páyé àwọn eléyìí ti bàjẹ́ ẹ̀rí páyé wọ́n ti bàjẹ́ ní ìbéèrè tó ń fẹ́ béèrè ní pé ẹ báhùn dákọ ẹnìkan nínú gbogbo ọmọ kí o Sheikh Adam tí Sheikh Adam wá fìtínà rẹ̀ tó báyìí ẹ wá bèmí náà bí ẹ bá ń bí Gàfárù ẹ bá ń bí Adú ẹ bá ń bí Sálímánù àtàwọn yòókù wọn ẹ wá bá ń bí bàbá wọn tí wọ́n láwọn gbìjà ipé kí wọ́n dákọ ọmọ kéwù kan nínú ọmọ kéwù Sheikh Adam tó wúrú wà tó ń wù sí Sheikh Adam jẹ́gbé láti bẹ̀ irú wà tí bàbá wọn yìí wù sí Sheikh Adam tí tó wọ́n wù sí bàbá mùdírù Markazi ẹni kó sọ ọmọ kéwù kan tó wúrú wà yìí kó fún mi lọ ọmọ kéwù kan kó sọ ọmọ kéwù tó fi ẹnu rẹ̀ tó fi ṣá Sheikh Adam tó ní Sheikh Adam tó ní ojú ìyá rẹ̀ ni wọ́n fi ṣe ilẹ̀ àmù fún ẹ bá sọ ọmọ kéwù àkọ́kọ́ tó wí ẹ sọ ọmọ kéwù ẹlẹ́ẹ̀kejì ẹ rí pé òun náà ní àkọ́kọ́ òun ní kejì òun ní kẹta ẹnìkan ò sí nọ́mbà 2 rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní igi kan bẹ nínú ọgbà Markazi ẹ lọ lè gé igi náà ẹ rí pé tẹ́ bá gé Markazi ó tù ẹ̀yin tẹ́ bá ní ọgbọ́n lérí tẹ́ ní làákàyè dáadáa ẹ farabalẹ̀ jókòó kẹrù ọ̀rọ̀ kí ni nǹkan tí ń tíra àti sọ níbẹ̀ ẹ sọ tí ń tíra àti sọ fún Markazi fún Sheikh Adam ẹ sọ tí ń tíra àti pé Sheikh Adam ẹ wá sọ ọmọ kéwù kan tó wíru rẹ̀ tó serú rẹ̀ fún Sheikh Adam nínú gbogbo ọmọ kéwù Sheikh Adam ìbéèrè òun náà ni ó máa jẹ́ èsì fún eléri ibú ẹlẹ́nu mẹ̀fún tí gbogbo eyín rẹ̀ mẹ́sẹ̀ rí Gàfárì yìí òun náà ni ó máa jẹ́ èsì fún yóò sì tún máa jẹ́ béèrè fún nínú gbogbo ọmọ kéwù Sheikh Adam nínú gbogbo ọmọ kéwù Sheikh Adam ẹ sọ ọmọ kéwù Sheikh Adam tọkọ bú mùdírù Markazi bí bàbá wọn ṣe bú abẹ́rùkọ́ àgbàgbé o kọ́dà ó bá ọ̀rọ̀ mùdírù débi wípé ń sọ fún ọ wípé ó kọ́ lọ́n bẹ́ẹ̀ náà máa fi yí kádàrá padà wallahi mo fọ́ lọ́mù fi búra ó sọ sọ̀rọ̀ àdà fún mùdírù ó fẹ́ yí kádàrá mùdírù padà sáìdá kádàrá ẹni tó ṣe pé bàbá rẹ̀ níjà fa rẹ̀ bó tiẹ̀ lóhùn ògbéntọ̀hún láfa bó lóhùn ògbéntọ̀hún láfa ń sọ fún ọ wípé náà ní bẹ tí wọ́n fi yí kádàrá yàn padà wallahi tallahi summa billahi la ilaha illa huwa tí ò bá wí bẹ́ẹ̀ èmi nu Ọlọ́run gbogbo yẹn máa sọ pé ó ní sùúrù kìí sọ̀rọ̀ èyí tí èrè aláburú tó tó láyé èyí tí èrè aláburú náà tó tó láyé ẹni tó dì náà ìjà àfáà mùdírù pé mùdírù ẹsà fáà mọ́dá yẹ tùlù mọ́dá yóò nílò àyẹ̀kúnà kí ló fẹ́ dà kò wá sí tó bá yẹ ẹ̀jẹ̀ tó kó bá wọn tó tayọ wípé mo fẹ́ di number 1 mo fẹ́ di number 1 Ọlọ́run ní sọ́yàn di number 1 kọ́dà bẹ́ẹ̀ bá jẹ́ number 1 kó má dùn number 1 ó ti rí pé kò sí ẹnì kankan níwájú mọ́ tó tayọ mùdírù Markazi tó bá ilé tí kó wájú báyìí òun ti bọ́ síwájú mùdírù Markazi tí wọ́n wò níwájú mùdírù òdodo number 1 kò tán mùdírù òdodo number 1
ẹ bá ń sọ ọmọ kéwú kan nínú gbogbo ọmọ kéwú Sheikh Adam tó sọ pé tóun bá kọjú ìjà sí mùdírù fìlẹ̀ kí ló fẹ́ kí mùdírù fìlẹ̀ kó sọ tó fẹ́ kí mùdírù fìlẹ̀ yàtọ̀ sí tí mùdírù fìlẹ̀ lọ́wọ́ kí Ọlọ́run kó wọlá nàbì kọ́lọ̀ kó wọlá àjọkà rẹ̀ kó wọlá àánú rẹ̀ kó bá wa kó tó ṣàánú wa lérí rẹ̀ yẹn yẹn bá ti fẹ́ àti dúpẹ́ fọ́lọ́run dáadáa